ẹ káàbọ̀ sórí ìkànnì yìí ẹ̀yin olólùfẹ́ wa. Ìràwọ̀ òṣèré tá a gbé wá lónìí òun ni Alhaji Yinka Quadri tí wọ́n ti jẹ́ ọ̀kan pàtàkì láàrin àwọn òṣèré orí ìtàgé nílẹ̀ Yorùbá àti káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, níbi tá a jọ máa fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí báwo ni wọ́n ṣe ṣe é, níbo ni wọ́n bá ìrìn àjò ayé wọn dé, àti wípé níbo ni wọ́n ti bẹ̀rẹ̀ pẹ̀lú Alhaji Taiwo Hassan tí gbogbo ayé mọ̀ sí Ògògó ọmọ Kúlódò. Lónìí ẹ máa gbọ́ wìrìwìrì. Lónìí Alhaji Yinka Quadri ti wà ń kalẹ̀ láti sọ àṣírí tó wà láàrin àwọn àti Ògògó ọmọ Kúlódò. Níbo ni wọ́n bá a dé, níbo ni wọ́n ti bẹ̀rẹ̀. Mo tún sọ lẹ́ẹ̀kan sí Alhaji Yinka Quadri ó tún kẹ̀kẹ́ ọ̀rọ̀, ó sọ ọ̀rọ̀, ó yọkàn mú òkun ẹ̀ lórí bí wọ́n ṣe rìnrìn àjò ayé wọn bọ̀ àti bí wọ́n ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe pàdé pẹ̀lú Taiwo Hassan tí gbogbo ayé mọ̀ sí Ògògó ọmọ Kúlódò. Níbo ni wọ́n ti bẹ̀rẹ̀ orí iṣẹ́ tàgé àti wípé níbo gan-an ni wọ́n bá a dé nínú ìrìn àjò wọn. Eléyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́ máa bá pàdé. Kìkì kẹ́ ẹ bá wa ṣe nǹkan kan ni pé ẹ máa bá wa like channel yìí, ẹ bá wa subscribe, ẹ bá wa comment láti gbàdégbà bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ wa. Ẹ tẹ notification switch so that ẹ lè mọ̀ tá a bá ti dé pé tó àwọn ará bí yìí ti dé láti gbọ́ titun, torí titun lọ́jọ́ ń yọ o. Ọ̀tún ni o, a máa mú wá fún yín lọ́tun. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ìkànnì wa. Ó yá ẹ jẹ́ á lọ pàdé Alhaji Yinka Quadri kí wọ́n bá wa sọ̀rọ̀. Ó yá ẹ jẹ́ ń gbé yín débẹ̀. Àwọn àtẹnu ò lè ṣe kán má jà, àwọn àtẹnu bọ́ ṣe súnmọ́ra wọn tó, àmọ́ ọba òkè nìkan ló mọ́ bọ́ ṣe ń parí ẹ̀. Lódífá fún ọ̀rọ̀ èmi Abdulganiyu Akànnì Ọláyínká àti Alhaji Taiwo Hassan Ògògó. Àsìkò ìgbà tí àárẹ̀ kékeré tó ṣẹlẹ̀ sí Alhaji Taiwo Hassan Ògògó, oníkálukú ló kàn ń sọ oríṣiríṣi. Ó gbé gbaná kò gbé gbaná, ó gbé kókín kò gbé kókín, ó bọ́ símọ́ nínú kò bọ́ símọ́ nínú. Ayé ló ń ṣe, ọ̀rẹ́ ló wá ń díẹ̀. Ògògó jẹ́ ẹnìkan tó jẹ́ àbíwá pẹ̀lẹ́, oníwà tútù bí àdàbà. Mo ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tí ó ṣẹ̀dá wa sílé ayé, wípé a wà láyé, a wà láàyè, a tún wà láàyè abẹ̀mí tí Ọlọ́run jẹ́ kí ojú wa rí 60 nílé ayé. Ọ̀pọ̀ lájọ ṣọdún tó kọjá o tí wọn ò sí láyé mọ́, àfihàn wọn àfi ń gbórúkọ Ọlọ́run ga ni. Mo wá ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àti èmi Alhaji Abdulganiyu Ọláyínká Quadri àti ọ̀rẹ́ mi Alhassan Babatunde Taiwo Ògògó. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó tún mú wa rí ọjọ́ ìní àti àsìkò yìí, tó tún fún wa láǹfààní, ó fún wa lórí ọ̀fẹ́. Ọpẹ́ ni fún Ọlọ́run. Ọ̀rọ̀ Alhaji Taiwo Hassan Ògògó kì í ṣe ohun tí àtúnṣe lè máa ní à ń pariwo jìnnà. Gbogbo ayé ti mọ̀ pé 5 and 6 ni wá. Ìbejì tí ó wá láti inú ìyá kan náà tí Ọlọ́run ṣẹ̀dá nígbà tá a délé ayé náà ni wá. A dẹ̀ ti ń bá ọ̀rẹ́ wa bọ̀ náà ó tójọ́ mẹ́ta ilẹ̀ ta sí. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé àfọlójú, àṣàìsàn, àṣì lọ́sípítù. Alihamdulilayi. Ògògó jẹ́ ẹnìkan tó jẹ́ àbíwá pẹ̀lẹ́, oníwà tútù bí àdàbà. Ó jẹ́ ẹnìkan tó jẹ́ pé jẹ́jẹ́ náà ló máa ń lọ, kì í ṣe onígbéraga. Taiwo Hassan ó jẹ́ ẹnìkan tí a mọ̀ra láti ọdún 1985. Ọdún 1985 tí Ọlọ́run ti pa wá pọ̀ lóòótọ́.
ipasẹ̀ èèyàn lèèyàn fi máa ń mọ̀yàn. Ipasẹ̀ Alhaj Abdulrasaq Ajao tí gbogbo ayé mọ̀ sí Àrà Ọ̀sán tó ti bẹ́ẹ̀sì sí Amẹ́ríkà, àwọn náà ń gbé ní Lagos Island, wọ́n wá kó wá sí mainland. Àsìkò yẹn Rasaq Ajao ó ń gbé ní mainland, Taiwo Hassan ó wà ní mainland, Lébùté Mẹ́ta àti Fatai Adétayọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tí a wá pàdé ló fi di wípé tóní kálukú bá parí iṣẹ́ òòjọ́ ẹ̀ àmà wá pàdé Lébùté Mẹ́ta ní nọ́mbà 42 Ọdúnfà Street. Ibẹ̀ ni Rasaq Ajao ń gbé, ibẹ̀ la máa ń fi meeting point sí. Nígbà tó dẹ̀ ti wá dé pé à ń pàdé yẹn, à ń pàdé àjọ ń ṣeré àti ta ẹnu àwọn èèyàn láti ń gbọ́ àwọn Ọdúnfà náà fi create ló fi di Ọdúnfà caucus. Kì í ṣe ohun tí àwa náà dídí ìjìlẹ̀ overnight sọ pé ẹ jẹ́ ká dá Ọdúnfà sílẹ̀. Ṣẹ̀mọ̀ pé ó túmọ̀ sí pé ilé tí Ọlọ́run ọba kọ́ ni, ilé tí Ọlọ́run bá dẹ̀ ti wá kọ́, ṣẹ̀mọ̀ pé kò sẹ́dá tó lè wò láéláé. Wọ́n ní bí kò ṣe pé Olúwa kọ́lé náà, gbogbo kọ́lékọ́lé wọ́n ń ṣe kíni, wọ́n ń ṣe lásán. Àdìgbà tọ́lọ́run dẹ̀ ti wá dà wá pọ̀, kíní kan mo fẹ́ kí àwọn èèyàn mọ̀ lẹ́ni tí ó yá àwọn èèyàn. A máa gbọ́ chairman Ọdúnfà caucus, Alhaji Yinka Quadri ní chairman Ọdúnfà caucus níbi here and there káàkiri. Láti 1985 tí a ti ń tẹ̀léra wa, kò sí ìgbà kan tàbí ìdí sọ pé ẹ jẹ́ ká ṣe election, ẹ mú Alhaji Yinka Quadri as our chairman. Kò dẹ̀ sígbà kan ta ní ká túlé ká. Ẹnu Taiwo Hassan Ògògó ló ti kọ́ jáde, ló ti kọ́ máa ń pè yín ní chairman ló wá di ohun tí gbogbo ayé gbà. Ẹ̀rí iṣẹ́ Ọlọ́run níbẹ̀ yìí, ṣe rí pé àwa máa rí dèní. Ló fi wá já sí wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan láàrin èmi àti Taiwo Hassan ó máa ń jọra wọn, ó máa ń bára wọn mu láti ìgbà náà. A rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tó jẹ́ pé láti ara Ọdúnfà yẹn tá ti jọ wa ó, tẹ́lòmíì ti lọ dá kákọ́sẹ̀ sílẹ̀ káàkiri. Ọlọ́run ò jẹ́ kí ti wá rí bẹ́ẹ̀. Ẹ wá rí wípé ọ̀rọ̀ wa tọ́pẹ́ ó ju ọpẹ́ lọ. Lórí ìtẹ̀wé yẹn, àwọn àtẹnu ò lè ṣe kán má jà. Àwọn àtẹnu bọ́n ṣe súnmọ́ra wọn tó, àmọ́ ọba òkè nìkan ló mọ́ bọ́n ṣe ń parí ẹ̀. Lódì fá fún ọ̀rọ̀ èmi Abdulganiyu Akànnì Ọláyínká àti Alhaji Taiwo Hassan Ògògó. Kò sẹ́ni tó ń bá wa parí ẹ̀. Èdè àìyedè lè wà ráńpẹ́ níwọ̀nba láàrin ara wa náà ni. Kò dẹ̀ sígbà kan tá jàjà síta tí ayé fi máa sọ pé wọ́n ń jà, wọ́n ń ṣe o. Ṣe mọ̀ pé ibi tó bá ti ń dùn náà lèṣù máa ń fẹ́ kó wọ̀ láàrin. Àti wípé onírúurú aṣọ lèèyàn máa rí níbi tó bá ti ń dùn, ọ̀pọ̀ èrò lèèyàn máa rí níbẹ̀. Èntèmi kan mọ̀ ní wípé bí Ọlọ́run ṣe so èmi àti Taiwo Hassan pọ̀, Ọlọ́run ọba nìkan náà ló yé. Bí Ọlọ́run ṣe ní kí mọ̀ wa kó máa jọra láti ibẹ̀, Ọlọ́run ló yé. So mo nígbàgbọ́ pé àwọn èèyàn á kàn máa gbìyànjú ni, kò sí ẹni tó lè tú àárín wa ká níwọ̀nba àgbà tí èmi gbà pé Ọlọ́run ọba kì í ṣe bí èrè ló ń ṣe. Ní kúkúrú, èèyàn dáadáa ni, oníwà rẹ̀lẹ̀ ni, àbíwá tútù bí àdàbà ni. Òun náà dẹ̀ máa ń ní etí ìgbọ́, listener ni, ó máa ń tẹ́tí sáwọn. Àsìkò ìgbà tí àárẹ̀ kékeré tó ṣẹlẹ̀ sí Alhaji Taiwo Hassan Ògògó, oníkálukú ló kàn ń sọ oríṣiríṣi. Ó gbé gbaná, kò gbé gbaná, ó gbé kókín, kò gbé kókín, ó bọ́ símọ́ nínú, kò bọ́ símọ́ nínú. Ayé ló ń ṣe, ọ̀rẹ́ ló wá ń díẹ̀. Nítorí náà ṣe rí gbogbo ẹ̀yin onísọkúsọ, ẹ mú kọ́kọ́rọ́ báyìí, ẹ tilẹ̀kùn ìtẹ̀sọ́bọlọ. Àmọ́ mi ò bá wọn wí o, nítorí pé ẹni tí ayé ò bá rí sọ nípa ẹ̀, onítọ̀hún ò rí ṣe nílé ayé ni. Orúkọ rere tí Ọlọ́run fún wa ló jẹ́ kí ayé máa kó kèké wa káàkiri. Tàbá rọra yọ só pẹ́rẹ́ lóyìnbó, ó máa rùn dé Yaba. Tàbá gbé ìgbésẹ̀ kékeré kan nídùúmọ̀tà, àfi bẹ́ẹ̀ ni pé wọn ò gbé bẹ́ẹ̀ rí, wọ́n máa gbọ́ ní Kaduna.
àmọ́ eléyìí ò jọ wá lójú. Àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àìní má lè sọ ọ̀rọ̀ wa mọ́ nílé ayé, ẹ̀yìn tí ó máa ṣẹlẹ̀ tó ń fi máa ní ẹ máa pa yẹn tí kò máa sọ̀rọ̀ lọ́rọ̀ ẹ̀ mọ́, Ọlọ́run ní fi sí ọ̀rọ̀ tiwa. A dúpẹ́, àárẹ̀ wá, àárẹ̀ dẹ̀ ti lọ. Àwọn tán ní ó gbé gbaná, ó gbé cocaine, ṣé wọ́n dẹ̀ ti wá fojú ara wọn rí báyìí. Ayé ò lè má rí sọ, ẹnìkan ló ń ṣe ẹnìkan, àìmọye ẹni tá àárẹ̀ ń ṣe. Àìmọye ẹni tí àárẹ̀ ti yẹ ò tiẹ̀ tó ti dá ìdá kan nínú tó ń ṣe, tó bá ti mú tọlọ́jọ́ dání onítọ̀hún á lọ. Àmọ́ èmi kàn fẹ́ bẹ̀ ẹ̀yin èèyàn pé gbogbo onísọkúsọ ẹ̀mú kọ́kọ́rọ́ kẹtìlẹ̀kùn ètè ìṣọ́bọ́lọ́, ṣẹ́rí Ọlọ́run ló so wá pọ̀, èṣù kankan ò lè yà wá. Bó tilẹ̀ jẹ́ pé tí máa ń kún lọ́tún lósì, àwọn agbóyìísọ̀ yìí atúlùkòlù, àwọn ọ̀jálẹ̀ onílé fọwọ́ bo tí wọ́n lẹ́yìn kan máa wí bẹ́ẹ̀ kiri. Ọlọ́run náà ló dá wọn, àní bú wọn, àní ṣépè, àmọ́ kò ní kálukú kan máa rántí àtúbọ̀tán àtọ́jú àti sùn ní tí ò bá ṣojú èèyàn, kéèyàn má máa sọ ní tó ò bá mọ̀ dájú, má máa sọ. Àárẹ̀ tó wá kò ní padà wá mọ́ lágbára Ọlọ́run, kò dẹ̀ ní bọ́ sórí ẹnì kankan. Gbogbo àwọn olólùfẹ́ wa pátápátá lágbára Ọlọ́run, ìgbádùn ni gbogbo a máa fi ṣayọ̀.